يا إلهي يا ربنا لا تكلنا لمركزي كن لنا بعد آدم لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا حضركنا يا رسول الله. نعم ẹ dákun bí ẹ̀yin jama bí ẹ ti wọlé sí ètò ẹ dákun mo bẹ̀ yín ni ẹ máa bá mi tẹ love and like ẹ sì máa bá mi share program yìí ẹ dákun torí t'Ọlọ́run ẹ dákun. Àmọ́ kí n tó máa lọ ṣe mọ̀ pé nínú tèmi sábà máa fẹ́ ṣe ni wípé bí n bá ń sọ̀rọ̀ lérí nǹkan kan ìfẹ́ káyé mọ kí ni tí ń sọ̀rọ̀ lérí ẹ̀ èyí yóò jẹ́ sáré play ẹnu yàní kílípù kékeré yìí kí kálukú wa wò kó tó di pé máa bá ọ̀rọ̀ mi lọ bismillah. ẹ má jẹ́ ta bá àwọn àgbàlagbà tí wọ́n ti lọ so àwọn ọmọ kan tí wọ́n nítumọ̀ tí wọ́n ti ń jáde. àwọn ọmọ kan tí ò nítumọ̀ bọ̀bá yìí rò pé òun nítumọ̀ nú ayé bí mujarrad annahu sáfàrà ila London. الثاني الأمر الثاني يتعلق بهذا الرجل الذي كتبت اسمه على بسيطة صفاتي المتواضعة في فيسبوك. سمعت توقع رجل مسمى بالفاء ونيلمان. توقع رجل. ليس هذا بدءا منه أن ينال بحروف شفاء من شيخنا المغفور له. ليس هذا بدء منه ينال بتحويلات مغردة بأصوات ملتهبة. لهذا أود أن أجل بيني وبينه كن سو يبادي إلي مفشي láàrin mi àti àfáà onílé márùn ọ̀kan Sheikh Adam ọ̀kan Mudirul Markaz wọ́n ti máa ń ta sí àdàbíyà dáadáa tó bá jẹ́ ìbùkún kàmí àmọ́rọ̀ mi màlélẹ̀ ẹ̀yin lẹ gbé shi'ar التي أو الذي جعله شيخنا نبراسا لنا so agbe síwájú gẹ́gẹ́ bí dígí ní táwọn الأدب فوق العلم òun yẹ tọwọ́ bọ̀ káà náà ṣe bí ẹ dákun ó tẹ́lá Sheikh Adam jáde káwọn bá wá sí. ẹ nóòtì àárín yẹn o ẹ dákun torí t'Ọlọ́run mo fẹ́ kẹ́yìn yẹn nóòtì àárín o ó ní etí ń jẹ́ ṣàárò àwọn ó ní al-adabu fawqa al-ilmi òun làwọn ó ní àfáàgbà kọ́lọ̀n kó bá sàlékùn kẹ fún wọn òun ni wọ́n gbé kalẹ̀ fáwọn táwọn gbé síwájú gẹ́gẹ́ bí dígí táwọn ń wò mo fẹ́ proof ẹ̀ fún láàárọ̀ yìí wípé wallahi summa billahi la ilaha illa huwa kọ̀ǹpó kò ríra rẹ̀ nínú dígí hùn ẹ̀ proof ẹ̀ dígí tí wọ́n gbé kalẹ̀ tí ń jẹ́ ṣàárù kò ríra rẹ̀ nínú dígí hùn máa proof ẹ̀ láàárọ̀ yìí ẹ̀ tó wá gbọ́ mi. tó wà ń bẹ jáde máa wò ní ṣe bẹ abadan. ẹ máa o ẹ gbọ́ o. wọ́n ti máa ń ta sí àdàbíyà dáadáa tó bá jẹ́ ìbùkún kàmí àmọ́rọ̀ mi màlélẹ̀ ẹ̀yin lẹ gbé shi'ar التي أو الذي جعله شيخنا pé ní àlẹ́tí náà à ń ta òrùn so agbe síwájú gẹ́gẹ́ bí dígí ní táwọn
al-adab fawqa al-ilmi on ye towobo sika no se bi ko tira Sheikh Adam jari kama se to ambe se ipa kamilu ka se be abadan ma wule si abadan wallahi tallahi suma billahi la ilaha illa huwa ipa ẹni ojú kamilu lọ kò ká àti kó tira Sheikh Adam kalẹ̀ báyìí kó ló fẹ́ ṣe náà jù rẹ̀ kí ló tí ọ̀bọ yóò mọ̀ wá rẹ̀ ó ní ṣe kí àwọn náà kó tira Sheikh Adam kalẹ̀ káwọn máa kọ́ bọ̀ ipa àrí òka ipa àwọn tí wọ́n jù ọ lọ kò ká sọ ma yí pé irú tó sọ yìí náà sọ nǹkan ti sọ́rí níjọ́ tọ́rọ̀ ń ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ sọ ma pọ̀ ti sọ́rí tó sọ pẹ̀lú tírà bàbá wa almarhum asheikh Tajul Adab rahimahullahu ta'ala sọ nǹkan ti sọ́rí nígbà tí ó ń fi tírà àwọn àdídí tó fi ń kọ̀ndẹ́mù gbogbo tírà tí Sheikh Adam kọ mo sọ fún ọjọ́ náà yìí pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n ń pe kíní kan ní almaskutu anihu ọjà fi ilé àdákẹ́ maskutu anihu ń bẹ nínú kíw sọ ma pé gbà yẹn mo sọ fún ọ yìí pé ókè já ṣe báyìí jẹ́ kí mi mú àdídí báyìí ni èmi ò mú alẹ́ ajíbàrúkà tí Sheikh Adam kọ ìwọ mú àdídí kí wọ́n wá lọ lè ṣe dìrásà balagiya àdídí èmi ò ṣe dìrásà balagiya alẹ́ ajíbàrúkà tá a bá wá parí ẹ̀ á tún wá exchange èmi ò wá ṣe dìrásà nàkdíyà àdídí ìwọ náà wá ṣe dìrásà nàkdíyà ajíbàrúkà sọ ma ikọ̀rọ̀ kan náà lọ bá débẹ̀ nígbà mo wọ ẹni tí ó mọ̀ wọn ààrẹ láyé tó tó wọ kọ̀pọ̀ yìí iza arada Allahu ihlaka namula àbí kò sọ pé iza arada Allahu an yuhlika namula ambata laha jana'i bọ́lọ̀ bá ṣe tán tó fẹ́ ba yé àwúrè ìgbé jẹ́ tó fẹ́ káwúrè ìgbé parẹ́ yóò wá fún níyẹ̀ méjì àwúrè bí ó wà ríra rẹ̀ ní yóò wòra rẹ̀ ní wó jọ̀jú yóò jọ rẹ̀ lójú pé èmi tó yẹ pé gbogbo bí tí ì bá ń lọ láyé tẹ́lẹ̀ ẹsẹ̀ ní fi rìn bí ń lọ lọ́jẹ̀ ẹsẹ̀ ní bí ń lọ alóore bí ń lọ pàkátà bí ń lọ abẹ́ mi bí ń lọ gbá yín fẹsẹ̀ rìn ní èmi náà wá dẹni tó lè fò yóò bá fò fúú kó ti wà mọ̀ gìtá rù yóò bá máa fò lọ síbi tí náà wà ibi tí náà wà tí ń fò lọ nì ibi tí ó ti pàdé àgbákò tí ó sínú kọ̀ǹpó ọjọ́ rẹ̀ lójú ọ̀sìn máa wá rẹ̀ bí tí wù kó mọ̀ náà ẹ jẹ́ play yòókù délẹ̀ kálukú tó máa bí tí ń lọ. ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ní látọ̀dọ̀ yín an nattakhidha maw'idan. an nattakhidha maw'idan. láìfù báyìí tí iṣu gbogbo ń tó àlẹ́gbẹ̀ẹ́ mi kò ní sí tíra mẹ́ kò ní sí pàǹkùn kankan lẹ́lẹ̀ lárúbáwá ọgbọ̀n ṣẹ́jú náà ni ẹ fún yín tọ́pìkì tẹ́ sọ lárúbáwá ọgbọ̀n ṣẹ́jú ọ̀nà pa àhá tíra kọ níjọ́ tẹ́ bá lè sọ lárúbáwá tẹ́ bá ṣe mistake tẹ́ ẹ sì máa ń dà á lẹ̀ tẹ́ bá lè dà á lẹ̀ tẹ́ ẹ̀ ha tẹ́ ẹ lè dà á lẹ̀ bẹ́ẹ̀ ìdọ̀mọ́kẹ́ òyìn anytime tẹ́ bá ti rẹ́dí ẹ lè ráyàn sí mi àbí tẹ́ ẹ lè má ráyàn sí mi ẹ sọ lórí yẹn ju topics yẹn ju topics yẹn na 30 minutes péré insha Allah ta'ala wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. àkọ́kọ́ bí tí mo ti kọ́ fẹ́ gbé ọ̀rọ̀ àkọ́kọ́ bí tí mo ti kọ́ fẹ́ sọ̀rọ̀ láàrin ọ̀nà yìí pé èé fi àsìkò yìí èé fi plead sí bàbá wa àfà wa gbà Maulana Al-Fadil Al-Muhtaram Al-Mubajjal Al-Mukarram Fadilatu Sheikh Abdul Qadir onílé márùn àfisọkúnmọ́lọ́hù wa ra'akum mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ ignore ọ̀bọ̀ yìí ọ̀rọ̀ dẹni ẹ ignore torí mo mọ̀ yí pé nínú tí ma tayín lára jù láyé kéèyàn fọwọ́ tayín láyà lérí ọ̀rọ̀ mímọ́ àwa mọ̀ yín àwa ni wọn ò mọ̀ yín
baba Muhammad iza arada Allah ihlaka namula ambata laha janahay awamma yin baba won le marun irú rẹ̀ ya tàwọn òpònú tán rí bí rẹ̀ ni wọ́n dá yín mọ̀ enti ó yà yín lérí jù láyé enti kò ní mú ara yín balẹ̀ mọ́lẹ̀ kan náà tí omi tútù ó máa gbóná lẹ́ẹ̀kan náà ó ní kéèyàn fọ́ ta yín láyà mi wá àmì ẹ dákun torí t'Ọlọ́run ẹ dákun nítorí t'Ọlọ́run mo fi Maulana Sheikh Adam rahimahullahu ta'ala mo fi wọ́n bẹ̀ billahi la tulabbi hadhihi dawa irú pèpè tí èyí ẹranko yìí pè yẹn má dáhùn torí ẹranko lélẹ́yìí tí kì í bá ṣe ẹranko ni ọ̀rọ̀ tí máa tẹnumọ́ látijọ́ yìí àwọn nǹkan tí ò nítumọ̀ tí máa tẹnumọ́ mo try láti pàkíyèsí rẹ̀ mo jóye pé ò nítumọ̀ ó láwọn nǹkan tí ò nítumọ̀ wọ́n mọ̀ pé wọ́n ti ń jáde wàláhì ẹranko èèyàn ni ẹ má dáwọ́ èrè léyìí lóhùn ó wá sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé bí ẹ̀yin bá sọ lárúbáwọ̀ ọgbọ̀n ṣẹ́jú lérí láì ṣe ń tẹ́ ẹ há òun ó dọ̀ ọmọ kéwu yìí ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbọ́rọ̀ yìí ẹ má wà mọ̀ gìtárù pẹ̀lú tó sọ o èèrí òkúrọ́ láyé àti lálìkì àmọ̀ tó rẹ́dí àti parọ́ tó bá déwájú Ọlọ́run tó kọ̀pọ̀ yìí máa dẹ̀ proof ẹ̀ fún yín pányányàn ló wì níjọ́ tí òun àti afáwa Sheikh Mustapha àtọ́líà Mustapha Shia níjọ́ tí wọ́n jọ fa nǹkan lérí wípé ǹjẹ́ Ànábì tí ẹ̀ sọ nǹkan kan nípa pé Ìmáàmù Ali kó jẹ́ khalifa lẹ́yìn òun ó jáde ńjọ́ náà ó ní tí tọ́líà báyìí tí Sheikh tọ́líà Mustapha Shia àṣẹ tó báyìí lè mú násù àdìsí kan wá tó sì jẹ́ àdìsí sahih ìgbò yóò tó ní kọ́dà kó mọ́ sọ yíwú wallahi ìbò ti wí ibi clip ẹ̀rù ó ní kọ́dà kí àdìsí yẹn má jẹ́ sọ yíwú ó látòun àtìyàwó òun àtàwọn ọmọ òun àwọn òdìṣíà láti jọ ní mo fi Ọlọ́run mo fi búra ṣíà ní kọ̀bó láìtọ́láì ẹsẹ̀ oúnjẹ Babátúndé Lukman eré àwọn èèyàn ò dàrú ọpọlọ àwọn èèyàn ò dàrú ọpọlọ àwọn èèyàn ò dàrú ẹni mo fi sọ nígbà náà pé wallahi tallahi súnmọ́bí láìláìláìláwà tó bá dijọ́ gbé dàlkìámà tọ́lọ̀ ń bá gbé kọ̀pó dìde wallahi yóò gbé dìde ìgbédìde ṣíà ni ìgbédìde ṣíà ni ó gbé dìde tí ṣíà bá wá wọná wallahi ó jọ wọná ni wallahi tallahi ó jọ wọná ni in tó lè yọ àjàgà lọ́rùn rẹ̀ àbí kó jáde ẹ má bínú ẹ dákun ẹ mọ̀ pé yóò rí àdìsí mú wá ni ẹ dákun ẹ má bínú òun tọrọ àforíjì eléyìí tó ṣe eléyìí o ní ọ̀rọ̀ rẹ̀ yìí tó wá sọ yìí pé tí bàbá wọn lè márùn tí wọ́n bá sọ lágbáwọ̀ ọgbọ̀n ṣẹ́jú tí èsè tí wọ́n á ṣe rí òun ó di ọmọ kí wọn eléyìí wọn àjọ wa lójú rádaràdà tálẹ́nì kó máa tàn àti wípé bàbá wọn lè márùn òwárù rẹ̀ lọ́mọ kéwú lọ́lẹ̀ mọ́ irú rẹ̀ yìí bàbá wọn lè márùn òwárù rẹ̀ lọ́mọ kéwú àníké àwọn kankan bẹ́tọ̀ tó máa wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti understand ẹ̀ wọ́n ti rí ọmú ọ̀fẹ́ máa so irun wájú pọ̀ mọ́ tìpàkọ́ ọ̀fẹ́ máa fẹ́ rí àwọn èèyàn gbára wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tí ń bá ń ṣẹlẹ̀ láàrin Markazi àtàdàbí wàláyé ọmọ ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàláyé súnmọ́bẹ̀láyé làásìm wọ́n ọ̀nà tó ń gbà dọ́gbọ́n fi
bàbá wa Wazirul Markaz ton feri wọn gba ilé Alimi níjọ́sí sọ̀rọ̀ páwọn èèyàn gbàgbé ni ton feri wọn gba ilé Alimi ni wo tó bẹ̀rù Ọlọ́run orúkọ ti arrive orúkọ ti débi ton lọ wallahi ó ti débi ton lọ tí ó bá bẹ̀rù Ọlọ́run pẹ̀lú wà rẹ̀ ton wù pẹ̀lú gbésí ayé rẹ̀ ton gbé ó kábàámọ̀ kò wá ní bá òdodo lè mi sọ fún òdodo lè mi sọ fún and again èyí tó wá sọ yí pé bàbá wa àfáà wa àgbà Al-Allama èmi sọ nísìn automatically tẹ́bọ̀ yẹn bá lọ so tí ẹ báyìí nísìn èyí sọ báyìí wípé ní gbogbo lẹ̀ Yorùbá látòkè délẹ̀ wallahi tallahi mi tí rí Yorùbá mọ́ lè márùn tí wọ́n bá rí mú jáde fi hàn mi jẹ́ sọ báyìí ó dá ní gbogbo lẹ̀ Yorùbá látòkè délẹ̀ kò sí Yorùbá mọ́ lè márùn tí wọ́n bá wá sọ pé ń bẹ mú jáde èyí tí sì ń sọ yìí kìí ṣe pé mo ṣe sọ báyìí mo ti sọ lérí prógámù mi rí irú bàbá lè márùn bá ti rí o àti irú làákà ìyẹn bí làákà ìyẹn ṣe jẹ náà bí làákà yìí ṣe mú ni gbogbo tí ń jẹ ilẹ̀ Yorùbá kò sí irú bàbá lè márùn ilé sọ pé gbogbo tí ń jẹ Nàìjíríà tó yìí kìí ṣe gbogbo Nàìjíríà náà mo rí náà wọ̀ sí but ilẹ̀ Yorùbá yìí mo rí náà rí n tó lé ní 60% tí wọ́n bá wá ní ń bẹ mo jáde kárí ló lè márùn tó fẹ́ sọ di igbá àsìnwó yìí ìwọ wá ń pe irú bàbá lè márùn kí bàbá lè márùn jáde sí wọ kí wà tí wọ́n jọ sọ Lárúbáwá 30 minutes Lárúbáwá tí èmi yìí ti pè ọ́ sí láìmọye ìgbà Lárúbáwá tí mo ti pè ọ́ sí láìmọye ìgbà ma'a dhahabika ila azhar sharif lita'alluq tó ti lílọ sí azhari rẹ̀ tó lọ lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó ti gbígbé bẹ̀rẹ̀ èmi pè ọ́ sí kílẹ̀tọ̀ dáhùn pé tèmi kìí ṣe pé wọ́n gẹ́gẹ́ fúnra rí o mọ̀ wípé ẹni tó ń bá sọ̀rọ̀ yìí kọ́nà lè sọ Lárúbáwá wákàtí kan ọmọ àmọ́ fẹ́ fi àgbà wọlé èmi ó padà wá prúfù fún ọ láàárọ̀ yìí fìdí rẹ̀ múlẹ̀ fún ọ láàárọ̀ yìí àtiwọ́ àtàwọn tí wọ́n rí bí rẹ̀ ìtẹ́ máa pè mọ́ra ọ ní àlẹ́ adágún fọ́kọ̀lẹ̀ yìí níbi tẹ́ máa pè mọ́ra ọ irọ́ ni lóòótọ́ ìtẹ́ wíwù ní gíláàsì ni tí àwọn àfáà àgbà tí wọ́n sì gbé kalẹ̀ bó ṣe jẹ́ fẹ́ yìí prúfù ẹ̀ fún ọ iná ló jẹ́ fáwa náà tọ́ra mú jáde inú tí ń jẹ́ ṣe àárù tiwa náà bil ulumi wan nizami wal amal ìtumọ̀ kádà wájọ́ tú kí ó ní dàrú mọ́ yín lọ́wọ́ inú ò jẹ́ ẹ̀pá bí tẹ́ ń lọ ìmú jáde fún ọ ìwájú yí ọ yí pé kíní yìí mírọ̀ yìí ẹgbẹ́ síwájú àmọ́ òríra rẹ̀ nú ẹ̀ àtàpọ̀lọpọ̀ nú àwọn tẹ́ ẹjọ́ ń pera yín bákan náà wallahi thumma billahi la ilaha illa huwa ẹ̀ríra yín bẹ́ẹ̀ torí yàtọ̀ ń bẹ láàrin al-adabu bima'na al-akhlaqi al-adabu bima'na al-akhlaqi àti al-adabu bima'na al-fununi wal-lugha yàtọ̀ ń bẹ láàrin wọn adabu wo ni wọ́n ń bẹ níbi al-adabu fawqa al-ilmi adabu wo ni a sọ adabu wo ni èyí tí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀nù ìlú fà tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ bá lè fẹ́ fi wá ṣe fàárí àbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa ẹ máa wá ṣe fàárí pẹ̀lú pé àlẹ́ adabu fọ́kọ̀lẹ̀ yìí límì ẹ̀yin ṣe fàárí pẹ̀lú adabu àlẹ́ adabu tí n bá sọ àlẹ́ ilmu bila adabi jẹ́ wí fún nínú ọ̀rọ̀ àwọn sálàfù ni àlẹ́ ilmu bila adabi jáfẹ́ àlẹ́ ilmu bila adabi jáfẹ́
ìmọ̀ tí ò bá ní adabu tán sọ fún ọ ní mo ti túlẹ̀ kan o alẹ́ adabu bí máa nà akhlaq wà tẹ́rìbíyà wà suluk aljamil alfọ́dẹ̀ ó ní túmọ̀ adabu níbẹ̀ o kìí ṣe adabu tí ń tọ́ka sí riwayatu wa shi'ri wàmà ẹ ti understand kìí ṣe adabu eléyìí o kìí ṣe adabu ka ilmi mustaqillin liriwayati wa qisas wa khutab wa maqalat wa maqamat wa shi'r kìí ṣe yìí o adabu tí wọ́n sọ bimana al-akhlaq wa tarbiya wa suluk al-fadil al-jamil adabu ni wọ́n wá sọ fún ọ wípé al-ilmu bila adabi ìmọ̀ tí máa bẹ lára yẹn tí ò bá sírú adabu yẹn bẹ ẹ wá ṣàlàyé adabu fún yín láàárọ̀ yìí kí ẹ wá fi ṣe òṣùwọ̀n kálukú yẹn fi wọn ara yín ìjà adabu yẹn bẹ lọ́dọ̀ yìí márùn ni àlẹ́ adabu fọ́kọ̀lẹ̀ ilimi adabu tí wọ́n sọ fún yín o nǹkan márùn gbọdọ̀ pé mẹ́ lábẹ́ nǹkan márùn tí wọ́n sọ yìí mẹ́ta wà ń bẹ lábẹ́ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ wá jẹ́ 15 tí gbogbo 15 ò bá pé lára rẹ̀ tó o bá ń ṣe fàárí pẹ̀lú àlẹ́ adabu fọ́kọ̀lẹ̀ ilimi ọ̀tara rẹ̀ ni olódólọ́gbọ̀n òdodo lọ́gbọ̀n tó o bá ń ṣe fàárí pẹ̀lú àlẹ́ adabu fọ́kọ̀lẹ̀ ilimi wà lẹ́ ọ̀tara rẹ̀ ni mo wá sọ fún yín pé al-ilmu bila adabi jafin wal adabu bila ilmi jahalum o kéwú lè mi ké fún ọ kéwú mo ké fún ọ láyé ìwọ náà tí wọ́n náà máa bá wọn ṣe fàárí pẹ̀lú wípé al-adabu faqal ilmi tí nǹkan kò sí yọ nínú kéwú eré ẹ̀ ti burú nù ọ máa ń tọ̀ ṣe al-adabu faqal ilmi irú adabu náà sọ adabu tọ̀ nílà léwọnú kùránì látòkè délẹ̀ ọ lè rí kẹ́lìmà adabu mẹ́ látòkè délẹ̀ kùránì ọ lè rí kẹ́lìmà adabu mẹ́ ọ ti understand má jẹ́ kí n tọ́ sọ́rí ìmọ̀ al-ilmu ó kó gbogbo ẹ̀ sínú ó kó gbogbo ẹ̀ sínú sọ́rí mi gbọ́ yín because nínú mọ̀ náà lọ́ ti kọ́ tí wọ́n ti ń jẹ́ adabu tá à ń sọ yìí tí mo fẹ́ sọ fún ọ lọ́ ti kọ́ ok nínú àwọn ọjọ́ nínú àwọn because ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jáwọn bàbá wa gbé kalẹ̀ yìí Mọ̀lánà Sheikh Tajul Adab bàbá Alhaji àgbà tí wọ́n gbé kalẹ̀ tí ń jẹ́ ṣàárù gbogbo àwọn àdàbí yìí biman fikum ana ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí ń jẹ́ ṣàárù wa yìí ipe al-adabu fawqa al-ilmi al-adabu fawqa al-ilmi innahu laysa awwala man qalahu àwọn kọ́lá àkọ́kọ́ ẹni tí ó sọ kama nukila anil imam Malik ibn Anas wa gairu wọ́n gbẹ́gbà wá ọ̀rọ̀ yẹn ìtumọ̀ tí ń bẹ n'ọ̀rọ̀ yẹn wọ́n gbẹ́gbà wá rẹ̀ wá látọ̀dọ̀ àfàgbà muassisul malikiya àfàwà al-imam Malik ibn Anas wọ́n gbà wá ọ̀rọ̀ tí wọ́n qawluhu litulabihim wọ́n a máa bá wọn ọmọ kéwu wọn sọ gẹ́gẹ́ bí àwọn bàbá wa Mọ̀lánà Sheikh Tajul Adab bàbá wa Alhaji àgbà gẹ́gẹ́ bí wọ́n ṣe bá wa sọ gbogbo àwa tá à ń jádàbí báwọn tá à ń sọ yìí náà ṣe máa bá àwọn ọmọ kéwu wọn sọ nù bó ni wọ́n máa sọ wọn à ní ta'allamul adaba kọ́ adab qabla an tata'allama al-ilma kó tó kọ́ ilimu irú adabu wo náà sọ ẹ ti understand ẹ wá wú ọ̀rọ̀ tí mo sọ yìí wò pẹ̀lú ìbára al-adabu fawqa al-ilmi ó rí pé nǹkan kan náà ní méjèèjì
afawa ni jawharul gaya al maqsud ita gba lérò nínú ọ̀rọ̀ ni pé huwa anna al ilma bila akhlaqi gbogbo mate ẹ bá ti rí láyé tí ò ní wà nú autasib tí wà ìmọ̀ tí ń bẹ tí ò fo ẹ̀mí mọ́ qad yusa'u istikhdamuhu wọ́n máa sírú mọ̀ náà lò wa yadurru sahibahu a sì máa kó nira bá ẹni tó bá nímọ̀ wàlìmọ̀chama a máa kó ìnira bá àwùjọ ọwá ní fàlẹ̀ ilmu bila adabin jáfẹ́ wàlẹ̀ adabu bila ilmi jahalu. Now ìbára àwọn bàbá wa tí wọ́n gbé wá ipé àlẹ̀ adabu fawqa ilmi àti ibi tí àfáàwọ̀ àgbà Sheikh Abdul Qadir onílé márùn ibi táwọn tó yà lọ tí wọ́n sọ wípé al-ilmu ma al-adabi ìjẹ́ wọ́n fi tú ọ̀rọ̀ tàwọn ẹni yí palẹ̀ ni wàláhì wọn ò tú palẹ̀ wàláhì wọn ò kọ́ wọ́n bọ̀ ìkéde kejì ọ̀rọ̀ méjèèjì ìbára méjèèjì àtàní ìbárọ̀tàní sọ ìhàtàní méjèèjì ìlú lálàáfíà wàláhì méjèèjì ló lálàáfíà al-adabu fawqa al-ilmi àti al-ilmu ma al-adabi méjèèjì ló lálàáfíà nítorí pé Ustaz Ọlálékan Kabir ọlọ́run ṣàánú ṣe rí ibi tẹ́mi fẹ́ lọ láàárọ̀ yìí adabu tí ìtumọ̀ gbólóhùn adabu tí ń bẹ níbi alẹ́ adabu fawqa al-ilmi mo wá fẹ́ tú fún ọmọ òpònú aláìlẹ́kọ̀ọ́ yìí tí ń fọwọ́ ta ẹgbẹ́ bàbá rẹ̀ láyà pé káwọn àjọ mú ẹkẹ tí ń fọwọ́ ta ẹgbẹ́ bàbá rẹ̀ láyà pé káwọn àjọ mú ẹkẹ àwọn ayé sáàsẹgbẹ́ rẹ̀ torí 70 lèmi 80 ni wọ́n ọ̀rọ̀ rí òpamọ́ fún mi mọ́jẹ̀tọ̀ wallahi tallahi fún bí láìláìláìláìláwà èmi kìí sẹgbẹ́ rẹ̀ wallahi ọkùnrin tí mo dákọ̀ rẹ̀ ń jò ní tí mo lóyún gbé Kaduna èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ rí dáadáa lérí bó làtúnṣe àti ìbáṣepọ̀ ó sì máa bẹ láàrin àwa àdàbí àtàwa mọ̀ọ́kàsí níjọ́ tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ní sọ fún mi níjọ́ náà pé ṣe mọ̀ pé irú bàbá Kanda nísìn ṣe mọ̀ pé ó ju èmi àti yín lọ mo níwọ̀ àti ta ni èmi ni Kanda jùlọ lè béèrè lọ́wọ́ Kanda ipe ta ní jẹ́ mọ́ Fàlútì tó ọmọ ekele ń pè mí ẹrù pọ́ mẹ́kẹ́ ni mí mo ní young face ni èmi ẹ sọ mẹ́kẹ́ o èmi ẹ sì ṣe rọrú gbogbo yín òdodo lẹ́gbọ́n wá béèrè mi lọ́wọ́ Kanda ipe mọ́ni wà ní mọ́ Fàlútì lè béèrè mi wàláhì bó ti fún mi jọ́nà nù ní sẹ́mọ̀ yí pé bàbá Kanda sẹ́mọ̀ yí pé wọ́n tún ju èmi àti lọ ẹ̀rí wà pa mí mo ní ìwọ àti ta ni Kanda ju èmi lọ béèrè lọ́wọ́ Kanda ọmọ ìkẹlẹ̀ pè mí bí sọ̀rá ìwọ kọ̀pọ̀ yìí èmi kìí ṣẹgbẹ́ rẹ̀ sáwọn èèyàn báyìí ẹ̀lákẹ́ bá tẹ love and like ẹ sì máa bá share program yìí love and like àfáwà Ọláréwájú Ádámù àlè lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pọ̀ ọmọ kí wà fáyà sí ni mí ni wọ́n máa ń rò pọ̀ ọmọ kí wà fáyà sí ni mí ni èmi sọ ọmọ kí wà fáyà sí o ara fi kàn báyìí kọ́ lọ́dọ̀ àfáyà sí
ojú lẹ lómi máa fi wò mí pé ọmọ kí àfáyà sí kú ni bóyá ń tọ̀ wọn àtàfáyà sí jọ rẹ̀ yóò máa wò mí níwò ọmọ kí wọ́ ọ̀rẹ́ mi tó bá gbẹ́rù rẹ̀ wá bá mi ń kàn ọ́ ní àbùkù tó bá fi rú rẹ̀ tó bá fi bá mi lò wàláì tàláì mo fọlọ́ búra ń kàn ọ́ ní ìyáláyà àbùkù torí pé wà àtàfáyà sí mara yẹn rí ẹjọ́ rẹ̀ ọwọ́ rí mi ní rí pé ọmọ kí wù àfáyà sí kú ni èmi ẹ sọ ọmọ kí wù àfáyà sí rárá ni o kọ́lọ̀ fi ọ̀rọ̀ kí àfáyà sí ò pè mí wọ́n pè mí ló kọ́ rí tí wọ́n fi lọ lè bọ́lọ̀ wọ́n pè mí ní ó kọ́ rí wọ́n ló họ́ fún mi rí tán fi lè bọ́lọ̀ kọ́lọ̀ bá kẹ́ wọn so tó bá fi irú bẹ́ẹ̀ tó bá fi ámọ́là mi wà á kàbùkù odòlọ́gbọ́n wà láìtàláyọ̀ kàbùkù ọwọ́ àtàfáyà sí ọ̀rẹ́ ní yí so máa ń fà lú tí ọmọ kí ó àfáyà sí kú ni so bí ọmọ kí ó náà ni ó jẹ́ sí ọmọ pé rí ẹ dàrú bí ọmọ kí ó sì wọ ọmọ ọdún tí mo ti pa ilé kí ó so ibi tí ń lọ yẹ wá ṣàlàyé tí wọ́n ń pè ní àlàádàbù yẹn fún ọ nǹkan márùn ó gbọ́dọ̀ pé kọ́ tó lè ṣe fáàrí pẹ̀lú àlàádàbù fáwọ́kọ̀lẹ̀ àìlèmí kọ́ tó lè ṣe fáàrí pẹ̀lú ẹ̀ nǹkan márùn lábẹ́ nǹkan márùn yìí èyí tó wá ṣàlàyé nǹkan mẹ́ta fún ọ lábẹ́ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ wá jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún sọ́ọ̀rí nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tí mo wá fẹ́ kà yìí òun ni ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí al-mi'yar aw al-mizan so tí ẹ báyìí lè ṣe tí ẹgbọ́ voice skip kò gbọ́dọ̀ skip kò skip àfá Wàhábì wa Babátúndé yìí ló kọ voice ò gbọ́dọ̀ skip kò gbọ́dọ̀ skip kò gbọ́dọ̀ skip so ìkan mẹ́ẹ̀ẹ́dógún yìí ìlọ́gbé kalẹ̀ tó fi ṣe mi'yaru adabu tá ń sọ yìí lọ́ fi wá mọ̀ bóyá ṣàárù alẹ́ adabu fọ́kọ̀lẹ̀ ilimi tí ń jẹ́ dígí tẹ́lẹ̀ gbé síwájú bóyá oríra rẹ̀ nù rẹ̀ bọ́ oríra rẹ̀ nù ẹ̀ ní òpònú ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí àkọ́kọ́ àtàwádọ̀ ẹ̀sìn òjè babadá kẹram wọ́n ní ẹ máa bá tẹ love and like ẹ dákun love and like Prince Adédèjì Afọlábí Haruna wọ́n ní ò skip bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ máa bá tẹ love and like ẹ sì máa bá wa share program yìí ẹ máa bá wa share ẹ dákun nẹ́tíwọ́ọ̀kì yẹn ti bad ṣé ẹ ṣe pé wọ́n flag program yìí wọ́n flag program yìí ni o Allah ẹ dákun ṣe program yìí ti sọ padà ẹ dákun ṣe program yìí ó ti kílẹ̀ padà the video is not clear títí di sinna wọ́n ló ti dá báyìí ó ti sọ báyìí it is clear now alhamdulillah sẹ́yìn mo fẹ́ kó clear káwọn èèyàn máa rí mi ẹnìkan mo rí ẹ̀rí kan nísìn mo rí tó pa mí lẹ́rìn ni ẹnìkan ló kọ kọ́mẹ́ǹtì kan nísìn ẹnìkan kọ kọ́mẹ́ǹtì kan Ayuba Abdulateef ó ní ẹni tí ó sì bá ń bá jà gidigidi
ó ní wàláhì ní máa ṣe bọ́ ti ṣe Àyùbá mo kọ́ fẹ́ kọ́ lọ lè mọ kíní kan wàláhì èmi èso lòsì ọmọ tán pè lólòsì wàláhì tàláhì súnmọ́bí láìlẹ́sì láìláìláwà èmi èso lòsì ṣùgbọ́n tálíkà ni mí jẹ́ tó wá sọ kíní kan fún ọ tálíkà tọ́lọ́ tó wá ní mí tó lé mi tọrọ òdodo lọ́gbọ́n lágbẹ́já ní òbí àbùkátà mi gbàgbé ẹ̀ èmi ẹsẹ̀ rú èèyàn bẹ́ẹ̀ èmi yàtọ̀ sí ibú tẹ̀yìn bá kí tí ò síbi tẹ́ẹ̀ tí lè tọrọ bára èmi lẹni tó sì bá ń bá já gidigidi èmi èso lò sí o wàláì tàláì èmi èso lò sí wàláì súnmọ́bí láì lásìm wàláì èmi èso lò sí ìwọ tó ń sọ̀rọ̀ pé ó sì ń bẹ́ nìkan jà yìí ó pọ́sibù kó já sí pé kèé ṣe ilé tó ọkọ́ lọ ń gbé o inú ilé mi ni mo wà tí ń sọ̀rọ̀ yìí o mo sì gbà tẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ mo gbà tẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ ó pọ́sibù kọ́ ọmọ ní mọ́tò tó ń gún o mọ́tò yìí ti ń gùn lọ́wọ́ yẹun lẹ́lẹ́karùn mọ́tò ti ń rà sọ pé mi èso lò sí mo tún wá lọ́mọ ní institution so mo kẹsàrẹ́ yà lọ bí eléyìí ò ní kọ́ fi mọ̀ yí pé àràbù lẹ̀ máa bú èyí sì máa sọ àràbù ilẹ̀ máa bú fáàtì jáde lọ́dọ̀ yìí náà àkọ́kọ́ nínú nǹkan márùn tó gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú rẹ tó fi lè ṣe fáàrí pẹ̀lú àlè àdàbù fáwọkọlẹ̀ ẹlẹ́mẹ̀ àkọ́kọ́ bẹ̀ ní àtàwádọ̀ ìtẹríba òní wọ́n ń pè ní humility sọwárí lábẹ́ tàwádọ̀ yìí jẹ́ wá kàǹkà mẹ́ta fún bẹ́ẹ̀ àkọ́kọ́ nàkídùlẹ̀ kíbùrí ìdàkejì mótómótó ìyẹn ni pé o gbọ́dọ̀ ní mótómótó wàlìgòrò rẹ̀bìlì máa rí fa ẹnu díẹ̀ tó yọ o gbọ́dọ̀ gbà tán jẹ pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì al-i'tiraf bí anna al-ilma qalil o gbọ́dọ̀ lè jẹ́ fáwọn èèyàn pé lè ti jòdòdó ní bí màmí ṣe mọ lẹ́gbẹ̀ẹ́ nìyí o èmi ń sọ fún ọmọ ìgẹ́rì mara wallahi mo fọlọ́n tó dá mo fi búra ìyìn máa fi jánu mo máa dára mi lójú ju àdá lọ ni wallahi suma billahi lasi kọ̀pọ̀ wallahi mi máa kí ojú ọ̀rọ̀ wallahi lasi èmi ibn Ahmad wallahi mi máa kí ojú ọ̀rọ̀ so fàíní àrádìta àtàrífà àkíkọta hadha àtàrífà àbùkọ̀ríyàtì al-ilmiyya farun najiban wadi'u mujiban insha Allahu tara ajiban tó bá fẹ́ mọ̀ ọ̀fẹ́ lépa bá ọ̀fẹ́ mọ̀ àbùkọ̀ríyàtì al-ilmiyya farudi najiba tẹ̀sìn kẹsẹ̀ wò wádẹ́ ọmọjìbà pẹ́ni tí ó fèsì tàbíláyà bi'idhnillahi ta'ala tara àjìbà ọ̀rí tí ó jọ lójú ọ̀rá rí sí ma sí àwọn lábáwá sàlásù kalimati tọ́wọ́ sọ tọ́wọ́ fúnnú mọ́ yàtọ̀ fáwọn eléyìí so lábẹ́ tàwádùn yẹn mo ka nakidul kibiri wal gururi bil ma'rifa mo sì ka al-i'tiraf bi anna al-ilma qalil kọ́lì jẹ́wọ́ bí màrẹ́ ti ma ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ lábẹ́rẹ̀ ni pé taqbalul haqqa ọgbà òdodo wa ta'alluma min al-akharin ọ sì lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹlòmíì tó ọmọ pọ̀ máa jọ lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ lábẹ́ àtàwádùn ìjẹ́lẹ̀ yìí ti wà fún àkọ́kọ́ nù
ẹlẹ́ẹ̀kejì al-amana al-amana integrity al-amana al-amana amana tí ń sọ yìí ìkàkà mẹ́ta fún ọlábẹ́ tiẹ̀ náà àkọ́kọ́ ni asidiku fi nakilil malumat ká sòdodo bí a ti gbé mọ̀ wá wà nisbatu hali asahabiha ká wá fi ìmọ̀ tì sí ọ̀dọ̀ ẹni tó ní aina sidiku indakum aina al-amana aina al-wafa ṣebí wọ̀ yìí náà ni níjọ́ ní tí kèpẹ́ yìí tẹ́nìkan jáde tó sọ̀rọ̀ yìí pé àwọn lo tíramù lánàá Sheikh Adam wo ọ̀nà tó gbà sọ̀rọ̀ náà wo ń tọ́ fọ̀rọ̀ náà dálẹ̀ wo bọ́ ti ya fọ́tò ọ̀rọ̀ náà ìjà máa náà bẹ lọ́dọ̀ rẹ̀ lérí ọ̀rọ̀ tó sọ ṣé ìtírẹ́dì náà ló tó báyìí ètí ń jẹ́ iyì èèyàn kéèyàn sì náwó sọnù ṣé kálù gbogbo tí ń jọmọ lọ́rùn ò mọ̀ pé iyì gbogbo ayẹyẹ àpọ́nlé gbogbo ayẹyẹ karama gbogbo ayẹyẹ ní Sheikh Adam àmọ́ kó tó wá kan lẹ̀ Yorùbá kó tó kan Nàìjíríà kó tó kan Áfíríkà ó máa ṣe fáàrí pa nírú Sheikh Adam ní Áfíríkà láláwọ̀ dúdú Nàìjíríà ó máa ṣe fáàrí pa ojú ọmọ Nàìjíríà ilẹ̀ Yorùbá yóò máa ṣe fáàrí ipe ilẹ̀ Yorùbá lọ́lọ́run ti mélé ìjáde Ìlọrin ó máa wá ṣe fáàrí pé Ìlọrin lọ́lọ́run bùn àmọ́ torí pé kò sí àmánà ìlmẹ́yà ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ láti rí ìwọ ọ lè jáde kọ búra yìí pé ọ ká tíra Sheikh Adam kankan ọ sì ké tíra Sheikh Adam kankan ọ lè búra bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ ni ọ sì níbẹ̀rù Ọlọ́run ok àmánà ìlmẹ́yà yìí àárí lọ́dọ̀ rẹ̀ ìwọ náà wá ń pariwo pé aládàbò fákọlẹ̀ ẹ̀lmì ṣáàrù tí wà nù dígítà gbé síwájú dígítọ̀ ríra rẹ̀ ń bẹ̀ ọ̀ reflect bẹ̀ dígí yẹn ọ̀ reflect bẹ̀ torí gbogbo tí ń sọ yìí bí gbogbo ayé ṣe ń gbọ́ yìí náà ni wọ́n mọ̀ yìí pé tí ń sọ yìí ò sí lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tajannubu taswir awi sarikoti juhudi ilmiya ká jìnà sí ìsọ̀kẹ́ni nǹkan dítẹ́ni awi sarikoti juhudi ilmiya àbíyànjú àwọn nǹkan tó jẹ́ yànjú mímọ́ ká jí gbé ìrìn lọ bí eléyìn púpọ̀ kọmọ́ ní pé ọlólè kọmọ́ ní pé ọlólè Àyùbá yìí ó yẹ kí n block ẹ ni èmi máa block oru wọn ni ẹ kí lérí ibú leléyìí ni ọmọ òfò leléyìí ọmọ òfò ni ọmọ àdánù leléyìí mo ti block ẹ bá kó lè máa lo sẹ̀mí lẹ́yìn ayé sòlébútà torí dítà Àyùbá lẹ́tí now ẹlẹ́kẹta nínú tí ń bẹ lábẹ́ àmánà tá ń pèrè integrity ò ní kọlù kọjé gbólóhùn láàlámù a kò yé mi ìdàmà jẹ ìlítàlì ìjàmbá tí nǹkan ò bá tọ̀ bá mọ̀ nǹkan kọjú yáyé pé ọ̀mọ́ lábẹ́ àmánà ló wà mo ti ka mẹ́ta lábẹ́ tẹ́lẹ̀ yìí náà. Number 3 al-mas'uliyatul akhlaqiyya al-mas'uliyatul akhlaqiyya òun náà pè ní ethical responsibility nǹkan mẹ́ta mẹ́ lábẹ́ tiẹ̀ náà. Àkọ́kọ́ tawji'ul ma'rifa ìmọ̀ wa tá a mọ̀ ká dájú rẹ̀ kọ lè ná fún ilẹ̀ bàṣàríyà ipa afẹ́ fi kó àǹfààní bá gbogbo tí ń jábára ni kayfa tanfa'u al-bashariya ya kọ̀pọ̀ ìwọ́tọ̀ ọlọ́lẹ̀ kọ́ ń tọ́ ọkọ̀ tán lẹ̀ yìí ọtún wá lọ mọ́sàdì ọlọ́lẹ̀ kọ́ ọ wá lọ London ọ ń lọ lè ṣiṣẹ́ tí òjò máa ń tọ́kọ́
ilé mi fi ń sọ fún ọ wípé má sọ̀rọ̀ pé nìkan ò nítumọ̀ mọ́ nínú àkọ́kọ́ ẹni tí ò nítumọ̀ àkọ́kọ́ ni ò nítumọ̀. Mo ní kó jáde sérí afẹ́fẹ́ sọ fún gbogbo ayé irú iṣẹ́ tó ń ṣe ní London sọ. Èmi máa ń àwọn máa jẹ bọ́ sọ jẹ́ ó jáde lẹ́nu ẹ̀ jẹ́ kó jáde lẹ́nu ẹ̀. Iṣẹ́ tó ń ṣe ní London jẹ́ ó jáde. Ìjẹ́sẹ̀ òjò mọ́ ìtọ́ fàyè rẹ̀ tó fi ṣe sójọ́ mọ́ tó bá já sí pé kò jọ mọ́ nínú ìwọ àtèmi táwa ló nítumọ̀ jẹ́ kọ́kọ́ lọ lè mọ́ kíní kan náà èmi ti parí ilé kéwú mo ti dàáfà mo ti parí ilé kéwú mo ti dàáfà èyí tí ń kọ́yàn ni wọ́n sẹ̀ bẹ̀rẹ̀ sí ní kéwú ńlọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní kéwú wàláhì àwọn kan sọ jò ní ok bàbá wọn lè márùn náà ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ta ni wọ́n ń sọ ọ̀rọ̀ sí Suleiman ló dà pé wọ́n ń sọ nígbà tí wọ́n kó tíra rẹ̀ lọ sọ́dọ̀ bàbá Mudir wọ́n wá ń sọ̀rọ̀ wọn ni ẹ̀yìn sí Suleiman tí wọ́n jọ wà ní ọ̀dọ̀ àfáyàsìn pẹ̀lú àfá Manfaluti wọ́n wá ń sọ bẹ́ẹ̀ pé àfá Manfaluti pé Misbahudeen Gama ló ti parí àbáwá jánẹ́sí àgbà Sheikh Abdul Qadir bàbá jánẹ́sí àgbà bàbá Mudiru àwọn ni ó rà pé Manfaluti ó parí ìdájí ní Misbah ó parí tàwùjí ní Dáru ìyẹn parí tàwùjí Dáru àti ìdádí àti tàwùjí Misbahudeen Gama mo ti parí gbogbo ẹ̀ Misbahudeen Gama ni mo ti parí gbogbo ẹ̀ àti ìdádí àti tàwùjí níjọ́ ṣàádà wa àfáàsáàdì ó ti máa rántí báyìí Fọdílátù Sheikh Hasan àfáàsáàdì gbìrà làwọn máa ń pè wọ́n gbà wá gẹ̀mọ́ tí wọ́n jẹ́ ajánásí fún bàbá Mudiru ohun ó máa rántí níjọ́ ṣàádà àti wà gẹ́gẹ́gẹ́gẹ́ níjọ́ tà ń ṣe ṣàádà níjọ́ náà ni bàbá Mudiru mú wọn yí pé ìwọ yóò máa tẹ̀lé wa lẹ́kọ̀ọ́ torí ohun tó fi ka Kùránì yìí ó sì dédé ohun tí Sheikh Adamu fi pilẹ̀ Markaz ẹni ọ ṣàádà wa ṣàádà tàwùjí ni ó níjọ́ náà gẹ́gẹ́ ẹni wọ́n mú wọn lọ sí Markaz ṣé àfáàsáyìn náà parí ìdádí àti sanawi ní wọn kékèké ní Markaz Misbahudeen Gama làwọn náà ti parí àfáàwà Sheikh Abdul Qadir a máa ń pè wọn láfà Qadir bàtà a máa pè wọ́n ní àfà Kọ́dírì bàtá torí wọ́n nàkíbù àmù ni wọ́n nígbà tí wọ́n kèé sí sánàwí kankan wọ́n ètí ìdátà òjílẹ̀ ní Gama àwọn parí ìdádí ní Misbah wọ́n lọ lè ka sánàwí ní Markaz so ibi tí mo fẹ́ lọ́mbẹ̀ ni wípé mo kọ́ wọn ní Darul Ulumi ni gbogbo gbà tí kálukú rí pé mo wà ń dárù èyí chíchí ń bẹ̀ ní èkéwú dárù ní gbogbo bẹ̀rẹ̀ 2000 2001 2002 2003 kankan èyí kọ́ wọn ní Darul Ulumi ní èkéwú bẹ̀ mo kà sáré kílẹ̀ ààrẹ òní torí ìtàn àfikẹ́ máa kílẹ̀ ààrẹ òní torí sí lọ́mọ kan lòun tó lè ní bàbá wọn lè márùn tó làásàrù wọn ti parí o làásàrù wọn ti parí wàláhì mẹ́rẹ̀ mo lọ skúù àlórí rí skúù mo kọ́ lọ rẹ̀ o skúù Sóbí Army Children's School mo kọ́ lọ bóyá mo kó bẹ́ẹ̀ mo lọ alóore níbi òkè àpò mo èèyàn lọ ọdún kan bẹ́ẹ̀ tí mo fi lọ Gama èèyàn lọ ọdún kan bẹ́ẹ̀ Gama mo ti parí ó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ lékè o so bẹ́lẹ̀ yóò náà ti máa nù. ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ti sáwọn bí akalakiyatil biologiya wàzíkà ilẹ̀ istinayi wal urub àwọn àwà
èyí tó jẹ mọ́ èyí tí a gbọ́dọ̀ máa rí lọ́dún èèyàn tí ó máa túmọ̀ dédé tó ní nínú ọgbọ́n a gbọ́dọ̀ máa rí pẹ̀lú yẹn fún ẹni tí ó bá fẹ́ ṣe fàárí pẹ̀lú alẹ́ adabu fawqal ilmi. ẹlẹ́ẹ̀kẹta taqdimu limanfa'a al-amma ala al-masali as-shakhsiyya la àǹfààní gbogbogbò ní ká máa tì síwájú èyí tí ó máa jẹ́ àwọn dáadáa tàsún sí tara tèèyàn. ìyẹn ni pé ká lẹ́mìí pa fẹ́ sàwọn èèyàn láǹfààní ju pé a fẹ́ ṣera wa láǹfààní lọ. irú bẹ́ẹ̀ ni ó máa bẹ fún ẹni tí ó lè ṣe fàárí pẹ̀lú al-adabu fawqal ilmi kó má jẹ́ ní ẹni máa tara ẹni nìkan. ẹlẹ́ẹ̀kẹrin al-ihtiram wa takrim wa takdir ó ní àwọn olóyìnbó ń pè ní respect. al-ihtiram wa takdir respect. tawqiru al-muallimin wal ulama wal khubara ká pálé ká gbé tóbi àwọn tá a mọ̀ pé olùkọ́ làwọn eléyìí àwọn àfáà làwọn eléyìí àwọn tá a mọ̀ pé ìyálàyà intelligence làwọn eléyìí a gbọ́dọ̀ ṣe tàkìrì wọn. ihtiramu ara al-akhari ká respect yàní ọgbọ́n òye tí ń bẹ fẹ́ lòmíì dú wá khilafatihim al-fikriyya àti ibi tí wọ́n bá ti yapa ara wọn níbi òròrí ká respect ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta adabu hiwar ká ní ẹ̀kọ́ bó láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láàrin ara ẹni wal-munasara àti bó láti jọ yanjú ọ̀rọ̀ dúnà tajrahi láì ní fi ọgbẹ́ sára ẹni. ẹlẹ́ẹ̀karùn-ún al-amalu bil-ilmi ibi tá a wà lọ ìmọ̀ tá a wá mọ̀ ká wá fi ṣiṣẹ́ ìmọ̀ tá a mọ̀ ká fi ṣiṣẹ́ sotiye ó ní sọ fún ọ wípé alẹ́ adabu fawqal ilmi tí àwọn bàbá àlùbáríkà yìí pè wá sí ipe gbọ́dọ̀ máa bẹ fún wa kò ìkankan náà ni pẹ̀lú tí ń jẹ́ ṣàárù tí pẹ̀lú ṣàárù tiwa náà bẹ̀lẹ̀ ulumi wà nisami wal amal bí kéwú bá yéèyàn dáadáa ọ rí i pé ìkankan náà lọ fà jáde nínú al ulum wà nizam pẹ̀lú àwọn ọmọ wà nizam àwọn ọmọ táwọn sọ yìí kó létò kó ní ètò kí ìmọ̀ kọ̀ọ̀kan dó pẹ̀lú ètò rẹ̀ tá a fi gbé kalẹ̀. Àkàlákù nìyẹn ìwà náà ọwọ́ Sheikh Adamu wa parí ẹ pé wàlẹ̀ amal kí wá ṣe mùjáràdì pé ọkàn máa sọ kínní lẹ́nu lásán pé ọlọ́ọ̀ni ẹ bẹ̀rù ọlọ́ọ̀ni ẹ máa ṣe dáadáa ọlọ́ọ̀ni ẹ máa ṣe gbá ó ní ọmọ ṣàwo ìwọ wà ní practicalize ẹ̀ ìtumọ̀ wàlẹ̀ amal nínú ìwọ wá wo pẹ̀lú alẹ́ adabu fawqal ilmi níwọ̀n tí kéwú bá yé dáadáa tí tó ṣe pé kéwú máa ń gba fífà fún ọ. ọ̀wá ni ẹlẹ́ẹ̀karùn-ún al-amalu bil-ilmi application of knowledge akànkàn mẹ́ta lábẹ́ tiẹ̀ náà tàwílù l-ma'rifa ká yí ń tà mọ̀ yẹn ká yí ila suluki ijabi ká yí lọ síbi ìwà tí ó wà positive positive behaviors sẹ́rí mi gbọ́ yìí etí ọmọ ni nǹkan tó ọmọ tó yí ọ tó ọkọ nínú mímọ́ kọ́ wá yí síbi yàní behaviors yẹ èyí tí ó dá. ẹlẹ́ẹ̀kejì tàtọ́ bùkù fún ilẹ̀ alim ma'a qawlihi ọ iṣẹ́ tí ẹni mímọ́ ẹni tí ń pẹ̀lẹ́ ẹni mímọ́ iṣẹ́ tí ń bá ń ṣe ó gbọ́dọ̀ máa ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ wọ́n na sọ ìhìhì ó sì gbọ́dọ̀ máa ṣe déédéé pẹ̀lú lọ tí ń kí àwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta kábù sha'awati shura káhánà adùn yani adùn kí èmi náà mo fẹ́ hàn mo fẹ́ ká mọ̀ mí mo fẹ́ ní fáǹsì mo fẹ́ trendy káhánà rẹ̀ wàríyá àti adùn síárì mi káwá hánà rẹ̀ bil malumat
pẹ̀lú màtá àmọ́ ni káfí hàn rẹ̀ nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tí mo kà yìí látòkè délẹ̀ ń ló lè pé lára àyàn kéèyàn tó lè ṣe fáàrí wípé alẹ́ adabu fáwọkọlẹ̀ ẹlẹ́mì so mo gbélé yìí kalẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀yàrá gbogbo owó tí wọn náà bá ń ṣe fáàrí pẹ̀lú irú nǹkan báyìí wá fi kíní yìí wọ̀n ìjẹ́ orí fáàrí yẹn ṣe àbọ̀ rí ṣe dígí tí ń bẹ wájú tí ń jẹ́ dígí tí ń jẹ́ ṣàárù kí ni dígí náà alẹ́ adabu fáwọkọlẹ̀ ẹlẹ́mì ìjẹ́ ìwọ fúnra rẹ nígbà tó kọjú sí dígí yìí tó ń wò ìjọ reflect mẹ́ ìjọ ríra rẹ mẹ́ ọ rí i pé yakunu jawabu kalla ètí ó jẹ́ jawabu rẹ ni pé ọ reflect ọkàn sí ìdí àwòtọ́ sọ ni àfibọ́lọ̀ títún àfi bẹ́ẹ̀ àfààní rẹ àfi bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá yìí kẹ́ bí mi ti máa sọ lu umu hó masimoma bẹ́ẹ̀ láti rí bàbá alájí àgbà rahimahullahu ta'ala bàbá wa lágbàjì rahimahullahu ta'ala bàbá wa àgbárígìdómà mọ̀lánà Sheikh Adam òfìdílé àfáàgbà Sheikh Tajul Adabi gbogbo wọn pátá ọlọ́run mọ́sàbà àṣàlékún kẹrẹ fún wọn iṣẹ́ wọn ò bàjẹ́ o kọ́lọ́mọ́ sì jó bàjẹ́ láíláí kó wọ́n lá dá Muhammad lọ́dọọlọ́ ọ̀làlá haúlà wàlà quwwata illa billahil aliyyil azim àbá mudirul markaz àlékún àlàáfíà ara àlékún ẹ̀mí gígùn àlékún fàyàbalẹ̀ àlékún àsìkí àlékún ìsìjábà ọlọ́run mọ́sàbà fi táwọn lọ́rẹ̀ gbogbo èrò ọ̀tá tí wọ́n rò sí mùdírù eré wọn ni kọ́lọ̀ yóò máa padà sí Allahumma aridid kaydahum fi nuhuri ahamusaka wallah wala hawla wala quwwata illa billahi aliyyil azim ẹ̀yin tẹ́ ń bú wa ìtì ń pọ̀jù yóò dìjà o ẹni bá bójú rẹ̀ ẹ kìlọ̀ fún kó tó tẹ́ ìwọ tó ń bú wa àní tí ń pọ̀ jù yóò dìjà o kọ̀ǹpó ìwọ tó ń bú wa tí ń pọ̀ jù yóò dìjà ẹni bá bójú rẹ̀ ẹ kìlọ̀ fún kó tó tẹ́ hádà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.